kó tó di pé mo kò ṣe nǹkan tó yẹ pé èèyàn fi ń pamọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ sí sọ pé òkè a bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ọ̀nà bá ṣe rìn gbogbo àwọn ìrìn àjò wa lára àwọn ọba tí mo fi sọ́kàn pé màá dọ́dọ̀ wọn náà ní kábíyèsí ọ̀nìrìṣà tó dẹ̀ jẹ́ pé ìjẹta àbí ìjẹrin ni mo ti bá àwọn PA mi àti COS mi sọ̀rọ̀ pé wọ́n wo ìgbà tí a lè lọ bá wọn, wọ́n dẹ̀ ti pe àwọn tó jẹ́ PA wọn náà wọ́n bá wọn sọ̀rọ̀ kó tó di pé wọ́n sọ fún wọn pé láìpẹ́ àwọn lọ sí Kazakhstan so àwọn èèyàn tí wọ́n mọ̀ bó ṣe jẹ́ ni wọ́n kàn ń sọ̀sọ̀kúsọ lórí íńtánẹ́ẹ̀tì. kábíyèsí àti kábíyèsí ọ̀nìrìṣà níjà ní nǹkankan ní gbólóhùn aṣọ kankan rí bó tilẹ̀ kó mọ mo dẹ̀ rántí náà nígbà kan tí bóyá kábíyèsí ṣọ̀hún tó wà pẹ̀lú mi tá a jọ sọ̀rọ̀ wọ́n pè wọ́n gbé mi sórí fóònù kò lè kí wọ́n kò sí ìjà kankan láàrin wa kò lè sí kínní àwọn tí wọ́n fẹ́ agbọ́ yìí sọ yìí bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń sọ àwọn náà ní ikú ẹ̀dá ni wọ́n tinú mọ́rọ̀ ilẹ̀ èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ kọ́ rí bẹ́ẹ̀ náà ló rí èmi la ò ní yọ̀ sí èwo ni wà tí mi ò ní yọ̀ sí a ní ẹ má jẹ́ aṣọ ọ̀tẹ̀ àsìkò tá a wà yìí oríṣiríṣi nǹkan ló máa ṣẹlẹ̀ àwọn ìgbà kan wà tá ní láti disagree in order to agree ìwọ náà gbọ́rọ̀ lẹ́nu Aláàfin Ọwádé èmi la ò ní yọ̀ sí èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló rí èmi la ò ní yọ̀ sí sọ fún mi pé inú ẹ̀ ò dùn sọ fún mi pé gbà tó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Aláàfin Ọwádé wípé ò láìkẹ́kọ́ tó sọ bẹ́ẹ̀ ni nǹkan tí gbogbo ọmọ Yorùbá tá à ń béèrè lọ́wọ́ yín nìyẹn Aláàfin Ọwádé kò sẹ́ni tó ètì yín kò sí ẹnì kankan nínú wa tó ètì yín a kàn fẹ́ ìgbésí ayé tó yè kooro àwọn nǹkan oríṣiríṣi tí ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá torí pé ẹ̀yin Yorùbá náà lẹ lọ tẹ̀bọ̀ ẹni orílẹ̀ ẹja ti ń bàjẹ́ nígbà tí àárín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bàbá wa tí ò bá tó tẹ́ ẹ gbà fúnra yín tẹ́ ẹ bára yín ṣe báwo làwa tá wà lábẹ́ yín báwo la ṣe fẹ́ gbà fúnra wa báwo la ṣe fẹ́ bára wa ṣe báwo ni unity ṣe fẹ́ wà láàrin wa báwo la ṣe fẹ́ fìfẹ́ hàn síra wa báwo la ṣe fẹ́ mọ̀ wípé kómìdè kómi ohunkóhun tó bá ń kó ṣẹlẹ̀ a ò ríbi tira wa sí èyí tá fi ń fi ìfẹ́ tá lọ fi ń fún àlejò tí wọn ò mọ̀ tó padà fi wá hàn tiwa tó fi hàn wá léèmọ̀ àsìkò ti tó fún gbogbo wa láti máa fìfẹ́ hàn síra wa àti ilẹ̀ bàbá wa torí gẹ́gẹ́ bí ọmọ ìran kan tá a jọ jẹ́ tí mo bá fìfẹ́ hàn sí ẹ tó fìfẹ́ hàn sí mi ṣé o mọ̀ pé ìfẹ́ yẹn ò kúrò láàrin ilẹ̀ wa ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kìkìdá àlejò láwọn máa fìfẹ́ hàn sí táwọn máa gbógun tira wa à ń gbógun tilẹ̀ bàbá wa ni tí ògiri wa bá ti lánàá aláǹgbá á padà kó wọbẹ̀ kò séèyàn tó máa gbọ́ nǹkan tẹ́ sọ bàbá wa Aláàfin Ọwádé tínú ẹ̀ ò ní dùn ẹni ẹ ti book appointment ẹ ti pe àwọn PA yín kí wọ́n pe àwọn PA bàbá Ọọ̀ni wípé ọjọ́ wo gan-an ni àyè máa wà tí bàbá máa busy wọ́n dẹ̀ ti jẹ yín ní wípé bàbá ti travel bàbá máa padà dé bàbá àti bàbá bàbá àti bàbá bàbá àti bàbá I am so happy honestly bàbá Aláàfin Ọwádé ẹ kàn imagine ẹ̀yin àti Ọọ̀nìrìṣà kẹ́ ẹ gbà fúnra yín kẹ́ ẹ jọ rí nírí wípé iṣẹ́ tó wà ńlẹ̀ bàbá wa a ní láti jọ̀wọ́ fọwọ́sowọ́pọ̀ kájọ ṣe kó lè ní àṣeyọrí ṣùgbọ́n tó bá sọ pé kẹ́mi ṣe tèmi kí wọ́n ṣe tiẹ̀ àti ṣàṣeyọrí yẹn ó máa difficult ṣùgbọ́n tá a bá ti gbà fúnra wa tájọ kọ́wọ́ bo iṣẹ́ yẹn ìgbà mélòó nìkan la fi ń build nǹkan ṣe rí ìfẹ́ tó yè kooro láàrin yín tá a bá sọ wípé kẹ́ bára yín ṣe ní pé kẹ́ máa lọ sun pálàsì Ọọ̀ni dẹ̀ ní pé kí Ọọ̀ni náà kàn máa bọ̀ ní kínní ṣùgbọ́n àjọṣepọ̀ yín ó máa mú àjọṣepọ̀ wá á build rapid love láàrin àwọn ọmọ ilẹ̀ Yorùbá á tètè jẹ́ kí ilẹ̀ Yorùbá kó grow
àwọn gbogbo ọ̀nà tí aláǹgbá fi ráyè wọnú ògiri wa àti oríṣiríṣi àwọn ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n dìde ogun ti gbogbo wa táàmù à lè jọ pẹnu papọ̀ à lè jọ kojú wọn gbogbo àwọn nǹkan tó ti ń lọ lódì tipẹ́tipẹ́ tí àwa ọmọ Yorùbá kì í sọ̀rọ̀ àyìnbá máa sọ̀rọ̀ wa tipẹ́tipẹ́ ó ti jẹ́ kí nǹkan kó bàjẹ́ jìnnà àsìkò táwa ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ ni ò tí ì yé wípé ìlú ti yí orí ti change tí ẹ bá rí irú somebody like me tí mo bá wá bọ́ síta tí mo sọ̀rọ̀ lórí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ á máa wí pé ọ̀rọ̀ yìí ti jẹ́nu ẹ lọ ọ̀rọ̀ yìí ti jẹ́nu gẹ́ yìí lọ kí ló ń wí àwọn bàbá wa ló ń sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ilẹ̀ wa ló ń ṣe kinní kan mẹ́díà ìbá jẹ́ wípé tipẹ́tipẹ́ la ti ń sọ̀rọ̀ ni bóyá ibi tá a bára wa ìkọ́là bàbá ra wa bóyá ìbá má wọ̀ sí tó báyìí ó bà ní kò tí ì bàjẹ́ ẹ jẹ́ ká máa lanu sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a bá ń complain pé nǹkan báyìí kò dáa kò tọ́ ẹ má jẹ́ ká máa rí nírè wípé bóyá à ń gbógun tira wa àbọ̀ ń gbógun ti ẹnikẹ́ni ṣùgbọ́n nísìnyí nígbà tí gbogbo wa complain ọwọ́ tí wọ́n gbé wọlé ta láàláìkẹ́ ìgbà tí àwọn náà rí wípé gbogbo wa ò láìkẹ́ inú wa ò dùn sí wọ́n dẹ̀ ti rí àwọn tó ti ń bá wọn sọ̀rọ̀ àwọn kábíyèsí gbogbo tí ẹ dìde tí ẹ bá wa bá wọn sọ̀rọ̀ tí ẹ dẹ̀ bá wa yanjú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ adúpẹ́dúpẹ́ lọ́wọ́ yín amọ̀rírì oore o àgbà ò ní tán lórílẹ̀ o kàdé kò pẹ́ lórí fún gbogbo yín kí bàtà kò pẹ́ lẹ́sẹ̀ àṣẹ kó jẹ títí lẹ́nu yín kó dọkínní gbogbo yín pátápátá àmọ́ lórí àfi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ìrẹ́pọ̀ ìlàfẹ́ àtúnṣe ìlàfẹ́ ní ilẹ̀ Yorùbá bàbá wa Ọ̀nìrìṣà tẹ́ ẹ bá ti wá dé láti ìrìn àjò ẹ tètè bá wa jẹ́ kí Aláàfin Ọ̀wádé mọ̀ ẹ tètè fún wọn ní appointment torí gbogbo wa a lè dúró kárí Aláàfin àti Ọ̀ọ̀ni papọ̀ bàbá àbí irọ́ ni mo pa ni a lè dúró somebody like me ò lè dúró kí n rí bàbá wa Aláàfin bàbá wa Ọ̀nìrìṣà kárí wọn papọ̀ ókè tẹ́ bá ti rí kí bàbá wa Ọ̀nìrìṣà tí bàbá Ọ̀nìrìṣà náà tọ́wọ́ akínyìn kí la tún fẹ́ kí ìfẹ́ yẹn kó máa lọ bẹ́ẹ̀ ọ̀dọ́ lẹ́yìn méjèèjì gbogbo ẹ̀yin méjèèjì lẹ́dẹ̀ ti jáde tẹ́ mọ gbogbo bó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè àgbáláyé kí ló wá dé tá àgbà fúnra wa ọ̀tẹ̀ ẹ̀jẹ̀ kọ́tẹ̀ kó lọ kú dànù ẹ̀jẹ̀ kọ́tẹ̀ ẹgbà ọ̀tẹ̀ wọlé ẹgbà wọlé ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ o ọ̀rọ̀ yìí ti bẹ́yìn yọ o àwọn ẹ́jẹ̀ǹtì tán gbalé ní Lagos State wọ́n ní àwọn ilé kan wà tó jẹ́ wípé kì í ṣọmọ Yorùbá ló máa gba ilé yẹn onílé gan ti máa sọ fún àwọn ẹ́jẹ̀ǹtì wípé ilé tí mo fẹ́ gbé kalẹ̀ yìí o kò ṣe fún Yorùbá ọmọ Yíbò òun nìkan ló gbúdọ̀ gbà ṣe rí i pé èmọ̀ ti dé báyìí èmọ̀ ti dé ọmọ Yorùbá báwo la ṣe bára wa ń bí báwo la ṣe ṣe wá wo fídíò. New 3-bedroom apartment off Adetola Aguda. This place is going for 4.5 million naira yearly, and I'm sorry to say this, I'm very, very sorry. It is for only Igbo clients. I'm not really supposed to say that, but I should say it so when you are coming into my DM, you'd know if you are qualified for this place or not. So it is only for Igbo clients. It is for 4.5. When I say it is only for Igbo clients, every landlord has their preference. So there are places that the landlord would prefer only Yoruba clients and all that. It is not a new thing. It is not strange. It is not weird, and it is not ridiculous. That's just the criteria for getting this apartment, and everyone has their preferences and their criteria. So before you also start bashing the landlord, just know that everyone has had their taste of tenants. So when a landlord prefers one tribe to the other, don't blame them. People can be funny at times. Anyways, let's go there. ṣe ti rí báyìí ẹ̀yin náà ẹ̀gbọ́n nǹkan tí sísítà wa yìí sọ àgùdà tí a ní sùúrù lérè yẹn Adétọ́lá lérí Ẹnìtàn ló ti di 3-bedroom flat 4.5 àbí 4.8 ló ló pé gègé lágùdà condition tó wà ní wípé Yorùbá ò allow láti wá gbà kí Yorùbá tiẹ̀ wá ní 4.8 kó tiẹ̀ wá fẹ́ sọ 5 million lórí 3-bedroom yẹn onílé lòun ò fẹ́ ṣọmọ Yorùbá lónílé ni àbọ̀mọ Yíbò ẹ̀yin gómìnà wa ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ máa ń ṣe tẹ̀tẹ̀rẹ̀ jù ẹ máa ti ṣe tẹ́tẹ́rẹ́ jù tó bá yá sí ẹ máa ní àwọn ọmọ Yíbò wọn ti gbèkó mọ́ yín lọ́wọ́ àwọn ọmọ Yíbò ti ṣe kinní kan lójú ayé gbogbo wa adẹ̀lájú kalẹ̀ ní ilẹ̀ Yorùbá irú nǹkan báyìí ń ṣẹlẹ̀
abálájọ tọ́nà ti lé gbogbo ẹ̀yin Yorùbá tó wà ní Lagos State, ó ti di Ìkòròdú extension, Ẹ̀pẹ́ extension, wọ́n ti lé yín tán, wọ́n lé yín síbàdàn, wọ́n lé yín kẹ́ padà sí village. Gbogbo ọmọ Yorùbá majority ni ò lè afford owó ilé mọ́ ní Lagos State. Àwọn ọmọ Yíbò àti Haúsá Fúlàní àwọn náà ń gbalé. Kí dẹ̀ ló ṣẹlẹ̀? Kò ń ṣe wípé bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà yọ̀lẹ̀. Wọ́n ṣiṣẹ́ ìdíyẹ, wọ́n làágùn irun ara ẹ̀ ní ò jẹ́ kó mọ̀. Ṣé ẹ mọ̀ wípé iṣẹ́ legit ni Yorùbá máa ń ṣe? Iṣẹ́ legit ni ìwọ tó dẹ̀ máa ṣiṣẹ́ legit, tó máa ṣe business tó make sense tó jẹ́ legit nínú Nàìjíríà yẹn. Ibo ló ti fẹ́ rówó àwòfù? Èyí tẹ́yìn pípù yìí máa ń ṣe á máa lẹ́yìn fún wa. Yóò máa lẹ́yìn, yóò máa lẹ́yìn, ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn, àjàntìlì. Ọ̀rọ̀ yìí abẹ́yìn yọ o. À ń pè lówó ó ńlá ronú, ṣáwà là ń fọwọ́ ara wa ṣera wa ni. Torí nǹkan tẹ́mi rí kì í ṣe wípé àlejò ló ń ṣe wá o. Àwa là ń gbé àyè wa sílẹ̀ fún àlejò. Ṣé bí ilẹ̀ bàbá wa ní ilẹ̀ wa ní ayé wa láwà? A lè sọ wípé nǹkan báyìí la fẹ́, a lè sọ wípé nǹkan báyìí la fẹ́. Ẹni tí ó bá ti lè abide by our rule and regulation, dandan ni kó dúró bẹ́ẹ̀ ni. Nǹkan tí wọ́n lè gbà lọ́dọ̀ wọn, ẹ̀yin ń gbà. Àlẹ́yìn Yorùbá ẹ ti máa ń gba gòjè jù. Bí nǹkan ṣe máa ń bẹ̀rẹ̀ lélẹ́yìí o, ó ti pẹ́ tí kinní ti ń ṣẹlẹ̀ o. Láìpẹ́ ó mà ti fẹ́ di ohun sí, ó ti fẹ́ di kinní sí gbogbo wa lọ́rùn. So nísìnyí tẹ bá fẹ́ ralẹ̀, ó ti ní ilẹ̀ ibi tẹ́ lè tà fún Yorùbá, ó ti ní ibi tẹ́ lè tà. Tẹ bá fẹ́ gbalé, ó ti ní ilé tẹ́ lè gbé fún Yorùbá, ó ti ní ilé tẹ́ fẹ́ gbé fún Yorùbá. Torí báwo ni 3 bedroom flat ní Àgùdà ṣe wá di become 4.5 million per annum? Àbí kò ṣe inú ilé tó wà ní fídíò yìí ni 4.5 per annum lọ́dún? Kí ló lè tó yẹn? Ẹjọ́ ìlú gan ní sálárì tí bàbá Tinubu ní kán máa fáwọn èèyàn. Ibo lẹ ti fẹ́ kó rówó? Ẹni lẹ́ni tó ní ṣọ́ọ̀bù kékeré tó lọ gbọ́ yáwó gbọ́mílé láńtà tó rọra mánéjì rẹ̀ nínú ṣọ́ọ̀bù yẹn náà ti máa jẹun, náà ti máa tọ́jú àwọn ọmọ, táwọn náà ti máa ṣe life. Ibo lẹ ti fẹ́ kán rí 4.5 million lórí 3 bedroom fún ọdún kan? Ẹ ti mọ̀ wípé olè ní yín, ẹ̀yin onílé yẹn landlord tó wà ní Lagos State, ẹ lè kúre, ọ̀pọ̀lọpọ̀ yóò lè kúre o. Ọ̀pọ̀lọpọ̀ yóò ní kú síbi táṣọ yín wà o. Bẹ́ẹ̀ ṣe ní àwọn mẹ̀kúnnù lára, ẹ lè wà ókè o. Gbogbo owó òfò àtàdánù tẹ́ ń gbà yẹ́ ẹ̀ ní fi ṣe nǹkan rí o níbi tá a dé yìí o. So mẹ̀kúnnù padà ráyé wá. Àwọn tó bá ń jẹ́ normal average people ń sìn, wọ́n ò lè live normally. 3 bedroom 4.5 per year. Ẹ tó wá ń gbé ní condition pé Yorùbá, ẹ lè gbé fún Yorùbá, ẹ fẹ́ Yorùbá ní ilẹ̀ Yorùbá. Tàbá wa wí tán, àwa máa sọ wípé ọmọ Yíbò ti gba gbogbo ilẹ̀ tán. Ṣebí gbogbo wa là ń ta ilé wa, tá à ń ta property, tá à ń talẹ̀, tá à ń ta gbogbo ẹ̀. Tàbá dẹ̀ ti ta tán, àádẹ́ fi gba visa, àfẹ́ mọye tí visa cost àti ticket. Ó dà abroad. Àwọn àlejò wọ́n wá occupy ilé bàbá wa, tó bá ti wó lé bàbá, wọ́n á wá tún kọ́, wọ́n á wó lé ìyá, inheritance wọ́n á tún kọ́, wọ́n á tún ṣe, wọ́n á wá sọ́ di tiwọn. Inheritance tiẹ̀ ti parẹ́ síbẹ̀. Bí ọdún kọ́dún tó bá gbabẹ̀ kọjá, wàá máa náwó, wàá máa wá kiri pé eré àbí ní ilé bàbá mi tẹ́lẹ̀, eré àbí ní ilé. Ìjọ́ wo la fẹ́ ṣe lé dá Yorùbá ẹ jẹ́ á ronú? Yorùbá ẹ jẹ́ á ronú. Kíni tí ń pọ̀ jù? Ó ti ń pọ̀ jù. Mi ò ní fẹ́ kí fídíò ikú jù. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára kó òun lè mí jẹ́. Má gbàgbé láti bá mi share fídíò yìí tó bá mọ̀ wípé lótìtọ́ àti lódodo ló jẹ́ ìkan lára àwọn ọmọ Yorùbá tá a dẹ̀ jọ ń fẹ́ àtúnṣe. Bá mi share, bá mi like, thumb up. Má sì gbàgbé láti drop comment ẹ̀. Ilẹ̀ Yorùbá gbè wá o. Great Yorùbá land, greatest Yorùbá land, great.